ẹ máa gbé mọ́ọ̀tì wa o. Ayọ̀ mi. Àmísà. Báwo lè ní kò ní lè yí ẹ kí àwọn èèyàn nílé. Kí ojú tí ó wà mo fẹ́ fi àsìkò tí ẹ̀kọ́ dúpẹ́ lọ gbogbo ọ̀hún tí Ọlọ́run kádàrá tí torí orí ọ̀fẹ́ náà wọ́n gbà torí bí ẹ bá wá ní ayé tó bá ní orí ọ̀fẹ́ àti ìlú máa lọ́wọ́ sí nǹkan tó mọ̀ pé nǹkan Ọlọ́run kí là ń pè ní nǹkan Ọlọ́run mo ní pé a bá rí humanity orí ẹni tèmi lọ nínú ìlú parọ́ and what I see in your ministry is humanity. The man saw humanity is the greatest religion. And you know, when but then she here say, "Oh, it's not really good." So it's like you take time not to study. Wow. You didn't start with ṣé Muslim ni no ṣé Sharia no you didn't start with that. You choose to like Ọlọ́run fi mí sílẹ̀ because ní ẹ̀rẹ́ parọ́ fún yín Amẹ́ríkà London báwọn ẹni gbogbo mo ní ìwọ̀n ní ṣọ́ọ̀ṣì tó wà wọn ò gbọ́ náà gbọ́ tó wà wọn ò sẹ́ náà tó wà lẹ́gbẹ̀ẹ́ báwo ni wọn bọ́ ṣe ń lọ tí ò sí gbogbo nǹkan mo ń ṣe nǹkan méjì mo ṣe pé wọn kì í sin ọ náà ohun tẹ́yìn ṣe lọ́wọ́ ó jẹ́ pé lè fi dá níwọ̀n òun ni wọ́n fi ṣáájú ẹ̀sìn wọn humanity ó ti ń fà because kò rọrùn láti rẹ̀ this is a combatant máa sọ fún gbogbo àwọn tó kí ẹ̀ láti lẹ́sẹ̀ òun ṣe sálárì tí sójà ń gbà lọ́lọ́pàá ń gbà òun ni ó ṣùwọ̀n tó fi lọ́mọ fi ẹ̀mí wọn lẹ̀ láti máa dáàbò wá ìfẹ́ ìlú àti ìfẹ́ àwọn aláàbò ìgbé dáa wá ṣe alófẹ́ ṣe ṣára Ghana àbára Japan ló máa dáàbò bò àwọn. ó ti ẹ̀ kó àwọn èyí sówó náà tẹ̀ máa bí dáàlọ́ wá ti di látàárọ̀ kábà ní wọn lọrí lálẹ́ wọn lọlé nìyẹn. so dáàlọ́ ìjọba wo orú ìyọ̀ yẹn wọ́n wá di pé wọ́n wá ń sọ̀rọ̀ sálárì wọ́n wá ní nítorí sálárì yẹn tó dúdú. àwọn ṣe dúró. so basically the essence of life is tí wò bá lè ṣe tó bá lè tó fi rẹ̀ sílẹ̀ tó dàbí lóògì ẹ ṣe vessel rẹ̀ ẹgbẹ́ ni ọ̀dà let me coordinate for you. they are both on the same ship. ẹjọ́ ń jẹ́ iṣẹ́ Ọlọ́run you are both answering the call of humanity. so I am deeply grateful. Thank you, sir. And thank you, sir. nígbà tí mo wá wo gbogbo nǹkan tí wọ́n ń ṣẹlẹ̀ mo wá wo ẹgbẹ́ nígbà tí nǹkan wá di kó wá wọ́n gbọ́ngàn ebi tẹ́tí ebi gidi wá view what you have been doing. bí àwọn kan ti wà ó jẹ́ pé tí àwọn pèlè bì ni wọ́n ti ń là kọjá kẹ́ tí ń solve problem wọn. bẹ́ẹ̀ni tó ṣe wá tí ọ̀pọ̀ wá ṣe fìlì sí. so I just have to pray. orí èmi lè máa àdúrà mi lè máa ní wait but Ọlọ́run mọ orí ọkàn mi. and nígbà tí mo fi àtẹ̀jíṣẹ́ tí mo kọ́ sórí social media gbà yẹn mo kọ́ láti inú mi because kò sẹ́ni tó tì mí láti ṣe. Ọlọ́run ẹ̀bùn pé kí wáyé kí mo ní o pẹ̀lú mi ò ṣe mò ń ṣe fi ìgbéró ṣe o. ẹ̀kí ọ̀sán lórí àwọn olówó àtẹ́rẹ́ pé tí mo bá múlẹ̀ tó bá rí pẹ̀lú kan lọ lórí ẹni àti ìrìn àbáyé. ọ̀rọ̀ ẹ̀wé mo fi tọ́ ọ dárúkọ pẹ̀lú ẹ̀ kó mọ̀ sí owó lórí múlẹ̀. so màá kọ́ lo orúkọ ẹlòmíì ṣe torí mo báyìí tó tẹ́wọ́ kẹ́mi ṣe mo ní láti support. so sáà ilé àtọ̀mọ́ yóò lè dáwọ̀. orúkọ Jésù. and gbogbo àwọn tẹ́tí dùnú àká àwọn tó jẹ́ pé wọ́n ti lose hope. because mo fẹ́ ṣe normally nítorí kí ìjọba fún ní serious support. kábàlẹ̀
wọ́n sọ pé ìjọba I need those people that have needs in government but mo dúpẹ́ lọ́nà pé àwọn tí wọ́n sínú government tí wọ́n sínú ìjọba wọ́n rí ohun tẹ́ ẹ̀ ṣe they were giving that support wọ́n ń sin Ọlọ́run látara ní àtàrà tí ẹ̀rọ lọ́wọ́ gbogbo wọn kẹ̀lẹ́ Ọlọ́run ò ní fi ìbànújẹ́ so I am seriously mo feel pain táwọn èèyàn go through àti nǹkan wọn owó tó pariwo síta àìsọ ìmọ̀ ẹ̀ pé ṣègbè ọ̀kan ló ti ń rìn táwọn èèyàn ló àkọjá ẹ̀ tó lè ti ń sọ̀tẹ̀ some of my colleagues are even with this person báwo ló ṣe fẹ́ I just whatever I have let me just go there I need to go and support I need to go and encourage this so ẹ mọ̀ mo ṣe àwọn ọ̀tún láti mo nà àdírẹ́sì yẹn mo ṣe àwọn pé nọ́mbà tí mo rí bẹ́ẹ̀ Agbala Gabriel I will just have to get to this place so Ọlọ́run á túbọ̀ máa dúró tì yẹn sá I want to say thank you so much thank you gbogbo àwọn tó dẹ̀ dúró tì yẹn náà I am grateful to all of them oye kò ṣe pé tó ń ṣe fún àwọn colleagues àdùkọ tó ń ṣe fún àwọn èèyàn ẹlẹ́ran arábí tèmi àwọn èèyàn pé oore téèyàn máa ṣe tó jẹ́ pé òun kò ṣe fún òní sọ thank you tí ò ní mú ẹ̀ tẹ́wọ́ ìbá kọjá lẹ́gbẹ̀ẹ́ náà ṣe bẹ́ẹ̀ ilẹ̀ sẹ́ndì 2 million sí ní fún fi ṣe sọ́jú tí ò ní dá ìyẹn lórí kò tí yẹn mo ti mọ̀ oríṣiríṣi ìkọ́ mo ti kọ́dà ṣe ẹyẹ sáré fún ilé láti ilé ìsọ because I always like to give instances ti máa ń travel officer I made it a point of call pé ti máa ti ń drive ní highway bóyá mo lọ location àbí mo lọ ṣe MC ti máa láwọn láàrin ìwádúró tí wọn tó ń juwọ́lẹ̀ mo ti wà condition yẹn àgbẹ̀ àwọn ti máa rí sójà ọlọ́pàá it's compulsory èmi ni màá tún lọ bèrè lọ́wọ́ wọn pé do you need a lift and I know ìyọ̀n ṣẹ̀fẹ̀ ṣe escort ni because I really tell mo mọ̀ yín náà tọ̀ èmi àṣẹ trust mi àṣẹ wọlé ṣe àpò mi àwọn ìwádìí kéde má trust ọlọ́pàá kí wọ́n máa gbé wọn bọ̀ àwọn ọlọ́pàá náà bẹ̀ pé ọkọ̀ nílé stop tọ́wọ́ lójú mi náà wow wọ́n bí then the point is at the end of the day àṣẹ mo ṣe àṣeyẹ sir mo travel ní 2019 lọ sí America first time ẹni tí wọ́n fẹ́ lọ bá ní Maryland ó ti sọ fún àdírẹ́sì lébèrè mo máa wọ coach mo dé Baltimore ní ọ̀bí tí wọ́n wà Highsville another 1 hour plus síbi tí mo lọ ní mo ṣe bọ́lẹ̀ tí máa fún ẹ fans mi ẹ ládírẹ́sì bí bẹ́ẹ̀ lọ sí jìnnà ó bá pè káàbù mi lára ọkọ ó ní kọ́ máa gbé mi lọ́bẹ̀ ó ṣe mo lẹ́rìí tí àwọn pọ̀ pé mo bọ̀ nọ́mbà 1 ni nígbà tí wọ́n á déwájú ibẹ̀ ẹni ẹ ti sọ fún ìyàwó rẹ̀ pé èèyàn báyìí báyìí bọ̀ wá mi ṣe lẹ́kùn fún ìyàwó ti wà ló sọ̀rọ̀ nínú zoo àyàdà báàgì méjì first time in America mo wá tẹ bẹ́ẹ̀ kan ọ̀gbọ́ mo wá tún wá bọ́ sórí social media mo ṣàrí lára fáàtì nǹkan tó lọ́nà wà Maryland ó ní òkè ibi tí mo wá ń jìnnà pé kí n ṣáà wá bá ṣe dé ọ̀rọ̀ ohun òní mọ́tò òun náà ṣẹ̀ ní ṣọ́ọ̀bù ní lamẹ́ríkà wọ́n náà má bẹ̀rẹ̀ sí wọ́ báàgì lọ à ń sọ̀rọ̀ past 11 lálẹ́ mo lọ báyìí mo padà ìwọ náà mo fẹ́ pè ẹni tó ẹ̀kọ́ mi láti bọ́ tí mo wá sí ibi tí mo wà yá kí n lè pé mọ́ ọmọ tẹ̀sí pé lọ́la àkókò tí ò ti pè padà ẹni náà ẹni ẹni ìyàwó níyàwó ṣe àkókò tó ti lọ yẹn èèyàn kan ti rí mi wọ́n sọ fún àwọn akọ́jọ́ àkọ́kọ́ ẹnu excuse me young man mo ṣe drive wà bá mi yẹn pé you stranded or something well, that is the exact word I'm stranded young man okay what you gonna do because I saw you and this my friend my husband okay your husband and your fiancé he's having his birthday today he said I should look at you that you're stranded okay thank you and so what's going on I came to meet my brother but I don't know what happened but he's getting more okay sorry can I have your address which is sorry map there he said where you going if you try this you either get shot on the road or they rob you have about 26 minutes to where you're going it's far man really ẹni tó fẹ́ tó ní kí n máa bọ̀ ní o ẹgbẹ́ tí mo lọ báyìí fan tí mo fẹ́ lọ báyìí òun wá gbé mi òun wá tún kó pẹ̀lú náà tún lọ ṣẹ̀yà pé bẹ́ẹ̀ òun wá tún kó káàfù mi kò sí owó lọ́wọ́ òun òun ṣẹ̀ dé ní Amẹ́ríkà ni pé ṣùgbọ́n tí máa lè fáìn ní wéèmí wá sí ibi tó wà báwo ni mo ṣe fẹ́ débẹ̀ ẹ wá wo oore débi tí máa ń ṣe tí máa gbé àwọn èèyàn lẹ́yìn lójú ọ̀nà
ṣé nípa àwọn ìṣòro yé ṣe mọ́ ṣe máa fi sórí social Facebook nígbà yẹn pé I'm happy I carry some police officer àwọn ní approximately èmi ló gbé jọba yìí ṣọ́ra ní ṣọ́ra o it could be dangerous to you àṣẹ danger bẹ̀ ní oore tí mo ṣe máa bá pàdé. That day is when my father would have lost me. Ṣèbí tó lọ́dọ̀ wò fi ewu tí màá là kọjá ni. Ẹ̀rọ káwọn orin kan wà tẹ́kọ́ náà máa ṣe wá ti ṣe sẹ́yìn. Kí ẹ̀gẹ́ ti rí ewu tó o bá ń là kọjá orí ọ̀fẹ́ tọ́lọ́ wá sílẹ̀ fáwọn tó ń ṣoore tó ẹ̀pọ̀ àwọn ẹ̀ṣù platform yìí. Òun pé Ọlọ́run máa mọ̀ mọ̀ nínú agbára ẹ̀ tó bá ti ṣe tán á wá mú ewu ńlá á gbé fún wọn kò dẹ̀ ní fi hàn. Wọ́n pè ní ogun àtẹ̀yìn tọ́lọ́ àwọn ogun tẹ́yìn òru. Tọ́lọ́ máa bẹ́ẹ̀ jà. Tẹ́yìn òru tọ́lọ́ máa ń jà. Ó yẹ yín tọ́lọ́ máa bẹ́ẹ̀ yàn jà. So that was a miracle. Bí Ọlọ́run ṣe bó ṣe kó tẹ̀ kéré. Because imagine with 2 bags. Gọ́dọ̀ báàgì kẹ̀rẹ́ táyà kan ti fọ́. Because ó ti fọ́ agídí gan mo fi wọ̀ yẹn kí wọ́n á ní mo fẹ́ wọ fún mi tí ẹ̀ lè mọ bó ṣe máa débẹ̀. I don't èmi ò ní káàdì Amẹ́ríkà mi ì ní bó ṣe máa fi káàbù ẹni tí ó wà ní ohun olówó tó ń lè fi pe káàbù ó ṣẹ̀dá Amẹ́ríkà náà ni òun náà squat lọ́dọ̀ òyàn ni but òun sì lè gbá ẹ tira tílẹ̀ máa fi mọ́ torí kò ní da kí star tóun jẹ́ fàrẹ̀ kó wà ń ta nínú òtútù bí Ọlọ́run ṣe ṣe àwọn fún yẹn wá gbé mi láì mọ̀ èdè tó wá pè bí tí mò ń lọ rè kí ni ẹ máa jẹ́ kí n kí gbogbo wa wọ́n ní thank you for trusting us to help you. Ìbò yẹn ní ilé ayé mi. Thanks for trusting us. Trusting us. Pé wọ́n dúpẹ́ lọ́wọ́ mi pé trust àwọn tí mo gbà ọgbọ́n láti ràn mí lọ́wọ́ oore tó jẹ́ pé mi mú wa ní ewu. Àti mi ì lè ráhùn fún yẹn mọ́. Ṣùgbọ́n má kàn ń gba aládùúgbò pé tó bá pọ̀ ọ̀la tó máa pàdé ewu. Òyìnbó wà láàrin dúdú ní girlfriend yẹn. Yàrá ìzọ́sọ́ dúdú òyìnbó méjì. Kọ́nù bá mi máa ṣe àtọ́nà kọ́ máa pàdé dà. Ó gbé mi lọ sọ́dọ̀ ẹni obìnrin tí ó gbà mí sílé. Ìgbà tí ẹni tí wọ́n wá lọ wọ́n ṣe wá ní bírèkì níbi iṣẹ́ bó ṣe wo fóònù ẹ̀ nìyẹn sìgárì ẹ̀ wọ́n kí ló mo lọ àtúntò wọlé mo ní wọlé kẹ̀ mo ti báyìí ṣe lórí mo kú o ó ní yéé tó kò sílẹ̀ mo fẹ́ ẹni wọ́n ní ó ní bóyá ó ti sùn lọ ó ti máa lo ogun ṣé ó pẹ́ kó wọn tó dé ni wọ́n ní Baltimore ni mọ́tò ń gbé mi bọ̀ ẹ̀mí mọ̀ pé àwọn àti mo ní máa dé bẹ̀ yẹn oyinbo ìwà Baltimore. So èmi kàn sọ fún mo bọ́ ọ̀bẹ ìrìnà máa dé ní 8 o'clock mo ṣe wà Baltimore. So bí kí n tó rí káàbù kí n tó ṣe gbẹ kó tó gbé mi rẹ̀ mo ti lo bí abẹ́rẹ́ 2-3 hours. Bí mo ṣe mísì sísá tó fi sùn yẹn ìyẹn ní bàdá yẹn ṣe wà gbé mi ní ilé fáànì yẹn. You understand? So these things is the spirituality controls the physical. And most of the things tí yẹn máa ń ṣe you're trying to help those that any of them are suffering to particularly the culture. They are spiritual things that every human being must engage in. And the charity pọ̀ jù mọ̀ kọ́tún ìbò ṣe. Èmi ò lè ṣe wà ní ìmọ̀ èèyàn ṣe kàfé. Wọ́n wá ní lórí social media wọ́n ní fẹ́ kàkà èmi rí. Mi ò mọ bọ́yẹ ṣe ìbàjẹ́. Mi ò mọ my own is let me speak my truth. Let me help those that I can help. I mean they won't pretend. Because my belief is kò sára tọ́lọ́ wọn ò lè fẹ́ anybody dà. Kọ́lọ̀ máa fi wá dáná rí. Àmín. Ṣùgbọ́n tó bá dé stage kan like my mother raised me or you call me ó ní tó bá ti dé stage kan tó bá dé sọ pé ẹ̀jẹ̀ Jésù ó ní tó bá tó wá dé jù ó ní sọ pé kọ́lọ̀ ń bẹ ṣẹ́lẹ̀ wò lára ẹ̀. Ó ní o ò ní rí wàhálà sáà àfi tí o bá ń ṣe nǹkan with plain art tó bá kù díẹ̀ ọmọ olóore jù sí kó tẹ̀. Sáà kọ́ pé 500. Kọ́ pé 500. Ẹni tó máa kú ló máa kú o, ẹni tó máa kú ló máa kú. Sáà àwọn tí ò mọ̀ ni ò mọ̀ pé ẹni bá fèsì orin ẹ̀bìtì ńlá ni. Bó jẹ́ ẹni tó ń ṣiṣẹ́ ìjọba, bó jẹ́ olówó, bó jẹ́ ọlọ́rọ̀, bó jẹ́ tálíkà ló kọ̀ wóoru yín tí ò wo ìrìn àjò tí Ọlọ́run sọ di ìrọ̀rùn fún yín tí ò wá ìgbé ṣé ìyọ̀kọ́ máa rí jí lára gbé Ọlọ́run kọ̀ gbé mílẹ̀ kí n bẹ̀rẹ̀ sí ẹni tó bá ní pẹ̀lẹ́ kí n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ lọ. Your inner spirit must be submissive to God. Ọlọ́run ẹgbẹ́ mo bẹ́ẹ̀ ni ṣe àníyàn òun kó máa ṣe then I want to pass through this person mo fẹ́ lò. Ẹni tó lọ wá ń lò lọ́wọ́ ló fẹ́ dojú ìjà pọ̀. Ní ẹ̀sà mo lè kọ́ wọn nítorí ẹ̀
kí n bá ń di pé ẹni tó ń ṣoore fáwọn èèyàn ló wá ń ṣe fẹlẹ́ngẹ ló fẹ́ kó ṣubú. ní ìfẹ́ mú àṣìṣe onítàn ó dá ó ti kọjá agbára láti sọ pé mo fà ilé má fa onítàn lọ́nà lọ́wọ́ ó ti kọjá agbára ẹ̀. There are some people you don't try that. See, get it? Because tamafi done or send to my road. God will walk into some people. Tamafi done or send to my road. Ọlọ́run máa wọnú èèyàn. Iṣẹ́ tọ́lọ́run fẹ́ ṣe fún èèyàn ló máa wọnú ẹ̀. Ọlọ́run wá wà ní ó ṣiṣẹ́ lọ́wọ́ mo wá ní bẹ́ẹ̀ ṣe ṣe lánàá ó bí mi nínú bẹ́ẹ̀ ṣe tẹ̀mí mọ́lẹ̀. Kí ló yẹ tí mo dùn pé ẹ ti ẹ̀dùn tẹ̀mí ẹ dọ́lọ́ lọ́wọ́. If you press me, I will be happy. Nígbà tí èmi wà pẹ̀lú àwọn ọ̀gá mi àwọn ọ̀gá ṣe wọ́n ẹ̀ tó bá sọ̀rọ̀ sí mi àbí tó bá bínú sí mi àbí tó ṣe ọ̀rọ̀ ṣe pẹ̀lú mi lè wá lù. Because apọ̀ tó ti ẹ̀ dábọ̀ tó ti ẹ̀ rí rá ọ̀ ti ẹ̀ rí pé wọ́n wúlò ẹ̀ fi mi táwọn yẹn tún máa ẹnìkan tó tún fọ́ níjù àwọn yẹn tún fẹ́ máa gbá clean sheet pẹ̀lú àwà tó rọ́ ni pé wọ́n ni ọ̀gá ìwọ̀n dábọ̀ so ṣé mi ẹni ọmọ ọba mi ti máa bínú mo lè fẹ́ ga òun ló fi dé pé àdìẹ ló fi dé ìjọ tí bàbá ṣe tọ́ ìwé ẹ̀mí àwọn Amẹ́ríkà ọgbà ẹ̀rọ ni inú àwọn ọkọ̀ máa ń dùn wípé táwọn bá wà tí wọ́n lọ́dọ̀ àwọn pẹ̀lú ọ̀yá àwọn lọ àwọn àṣìgbà kan ìrọ́sẹ̀ wípé ìfẹ́ yẹn mo rè tẹ̀lẹ̀ pé mo wá ń ṣe eré ìṣojú àwọn even táwọn bá tiẹ̀ wá padà pé ọlọ́run jẹ́ káwọn kó bá yọ kọ́lọ́run jẹ́ káwọn wà òkè pé the fact pé mo ṣe eré lójú àwọn is not a joy for me because táwọn bá rojọ́ kò mọ̀ kọ́kọ́ ẹjọ́ àwọn bàbá wí ìjọ ẹ̀yà gbà ara gánà àti ọ̀tà wọ́n pààyè báyìí ẹ̀ tí ọ̀rọ̀ sáà and then you are able to endure all that kò sí jọ́ pé ogun parí gẹ́sì mi torí mo fẹ́ kó wà ní rẹ́kọ̀dù mi kò dẹ̀ síjọ́ mo ní àwòyẹ wo mi lọ́sà àwọn àdúrà yìí tó bá gbogbo àwọn olè tó àti lọ àwọn òní náà dá látọkọ àwọn pé àìsí tó wà lára àwọn ọmọ náà lẹ̀ ọmọ máa wà á tẹ̀ lọ́gẹ̀ẹ́ dé stage kan àti àṣìṣe ọ̀gá àti dáadáa ọ̀gá àti àìdá ọ̀gá wàá dẹ̀ máa sọ di ìdùnnú àtàdúrà débi pọ̀ ọ̀gá yẹn wọ́n bá ìpè wọn lọ́rùn àní agbára tó wà lára mi mo fẹ́ yọ̀ǹda ẹ̀ tí máa lọ mo fẹ́ yọ̀ǹda ẹ̀ fọ́mọ̀ wọn lóun lè mú lára àìsíkí àdúrà bá ń fún ọmọ yìí ṣọlọ́run ṣé Èlíjà ò bá Èlíṣà wọlé ṣé kò ní kó tí wọ́n sà nígbà tó sọ pé kí ló fẹ́ gan. padà lẹ́yìn mi ó ń trọ́bù mi náà. wá já àwọn ọmọ sí àwọn ọmọ social media. láti padà. ó tẹ̀lé láyé lọ́lẹ́ ní padà ẹ̀ wá padà tó bá sí ẹ tí o bá ṣe ọlọ́wà ṣe. ọlọ́run ṣẹ́gun ló fi bẹ́ẹ̀. ọlọ́run wà lára Èlíjà onítọ́lọ́wọ̀ bá ṣe tí ọlọ́run ṣe tó wá kó lára Èlíjà lọ bùbẹ́ lọ lórí ẹ̀. ó ti pàdánù ẹ̀ nìyẹn. ìjọ tó bá ti sọ pé tẹ́pà ṣe ọlọ́run ṣe. bọ́n tó fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ ó mọ̀ pé mi ọlọ́run mo ṣe èmi dẹ́nu wà pẹ̀lú ẹ̀. èmi náà wà pẹ̀lú ẹ̀ ó pè mí sí méjì. ó wá rí tí kò bá ṣe ọlọ́run á ṣe you are speaking to God. you are speaking to God directly. o ti ta ọlọ́run dànù nìyẹn. wọ́n wá lọ wá ń bò mí. ọmọ yìí ti ẹ̀ máa ń lo short cut. So I am saying all this because so that you understand my standpoint and why I'm here. Why is he here? Àwọn èèyàn ti ń bèrè pé Ibrahim mi bí báyẹn. So normally tọ́lọ́ máa kára pé tí bá wá bí ìrànlọ́wọ́ fẹ́ bá wá. Mo kàn for me tó bá yẹ kọ́ lọ́hún kára pé wíwá mi bọ̀tí ọlọ́hún kára pé ọpẹ́ ni máa wá dú. Ọlọ́hún kò kàmí àwọn tó máa bú yín lẹ́yìn. Tọ́lọ́ bá kàmí àwọn tó fẹ́ sọ mí dídàkúdà á kàmí àwọn tó máa bú yín lẹ́yìn. Bó dẹ̀ wọ́n máa gbẹ̀gùn torí tọ́lọ́ fi ń ṣe kí ló tí mi ò ṣe tọ́lọ́ ṣe lòdì torí mi sí position yìí. So gbà tọ́lọ́ wọn lóyún wọn á jókòó pé tọ́lọ́ ń lò ní fẹ́ máa bring down fún wa sọ̀rọ̀ sí. Èmi lẹ́yìn máa gbọ́ ọlọ́run ìfẹ́ mi sẹ́yìn o ọlọ́run máa ń lò mí fún yẹn o. Tó irú bó ṣe lu Agbala Gabriel ọlọ́run tó bá lè rí mi lò bẹ́ẹ̀ fine. Tó bá lè rí mi lò mí láti máa kun lọ́wọ́ máa lò mí láti bí ẹnikẹ́ni ṣubú. Judas
Judas Iscariot. Ìran dín ọ̀rọ̀ tí ìbọn ń dìsìn. Wọ́n bọ́. Torí àwọn ẹ̀dẹ́ àjò kí ló dé kó wọn wá lò fún àdáyé kí ló dé. Lórí èlò owó ọ̀ngàn òun padà. Owó ọ̀ngàn kò padà yẹn. Kò rí lò. Kò rí lò. Nítorí àtọ̀ tí ń sọ yẹn ká ló tètè mọ̀ ni kó tètè sọ náà pé wọ́n lù mo túbà má jẹ́ kí n gẹ́rù iṣẹ́ yẹn náà. Nǹkan tó ń sọ yìí mo wá tètè ẹni Jésù má jẹ́ n gẹ́rù iṣẹ́ yìí Ọlọ́run á dẹ̀ kó ṣe dandan Ọlọ́run á tún òkè wọ́n ti gbà kó o fẹ́ gẹ́rù iṣẹ́ yẹn ó lè pa fún ó pẹ̀rọ fún àtinú ẹ̀dá then I will use another person. Ẹni tó bá tún dilẹ̀ bẹ́ẹ̀ tí o fẹ́ gbà fún òun náà òun ló máa lọ lò ṣùgbọ́n bá tí wọ́n ti gbà kó sọ pé o fẹ́ gẹ́rù iṣẹ́ yẹn I will use it ṣùgbọ́n ó kọ̀ èròǹgbà ọkàn lọ́nà it's your mindset ló máa determine iṣẹ́ tó lọ máa fi ẹ́ lò. Mindset yẹ èmi sì mi ò ń mi tíátà kò sẹ́ni tí mo rí pé tàbí lè tó ń ga sínú bíbí kí lè lè ṣe tó ń sọ sí ayé ìgbà kan mi gan wọlé jùlọ tíátà tẹ́lẹ̀ bá ní wọlé jùlẹ̀ tẹ́lẹ̀ bá ní bàbá mi bẹ̀ tẹ́lẹ̀ bá síkì èmi yàn bàbá bẹ̀ tẹ́lẹ̀ bá ṣe kiri kan èmi yàn bàbá bẹ̀ and I was so there and at the end of the day nígbà tó ń gbìyànjú tó ń rò pé kí ló ń ṣẹlẹ̀ gan sí èèyàn ogun ńlá wá dìde sí lọ́nà mi rí crash nítorí gbogbo tí mo ṣe iṣẹ́ tó lọ́rọ̀ mi if you answer the call of God tó bá ń jẹ́ṣẹ́ yẹn whoever tó bá dìde ogun àwọn ló fẹ́ fún ọgbọ́n ìwúwe kò bá jẹ́ nínú ẹbí ẹ̀ ojú ẹ̀ báyìí lọ́wọ́ máa ṣe lẹ́yà so sir I'm just going to admonish you. Thank you, sir. You are loved. Ṣé ẹ gẹ́tì mi? O possible gẹ́tì mi lọ́kàn ayé God why me? Ẹ má sọ pé why me? Torí pé ẹ̀rí dojúkọ ẹni ẹ̀rí hàn tó yẹ kó máa dúpẹ́ kó wá ṣe kánọ̀dì. Ẹ má sọ pé why me? Jésù náà free. Yes sir. O ti yẹ so n tẹ máa ṣe tàbí ẹni pé ẹ tún bẹ̀rẹ̀ sí dúpẹ́ sí pé ohun tó máa mú mi kí n wá change. Ohun káráyé máa gbélé mi lọ́wọ́ tó máa mú mi change iṣẹ́ àti máa jẹ́ ìmọ̀tọ́lọ́ ti gbélé mi lọ́wọ́ Ọlọ́run ní jẹ́rìí àdúrà ẹni èmi dẹ̀ pray for you I been praying for you before I even got here because if you stop doing what you are doing Ọlọ́run lè kọ́ṣẹ́ sí lọ́wọ́ ẹ̀ lè kọ́ṣẹ́ sọ́nà lọ́wọ́ ẹ̀. Àmín àmín àmín. Majority are expecting and wanting the government to do what you are doing for them. Wọ́n dẹ̀ ń dojú ìjà kọ ìjọba torí ohun tẹ́yìn ṣe ìjọba ò ṣe they expecting wọn bọ́ta nínú òjò ẹni ló máa ṣe báyìí wọ́n wọ ọjọ́ náà fẹ́ lónìí so ẹ̀yin tọ́lọ̀ wá pè tẹ́wọ́ volunteer àtẹwà ń ṣe I should now wish that you go down who is that government official that wants you to go down who is that lawyer who is that man of God who is that man of Satan èṣùgbọ́n ò lè fẹ́ kẹ́ ṣubú. Àwọn èèyàn ló máa disturb èṣù pé lomi láti gbẹ́nu ṣùgbọ́n náà ṣó fẹ́ parun torí Ọlọ́run agbára mi ò níbẹ̀ ṣùgbọ́n tó bá fẹ́ lọ ṣe lọ fèsì fún rẹ̀ báwo lè bá lórúkọ mi lọ́wọ́ abá mẹ́ ẹ̀wọ̀n náà èṣù ló ń lọ èṣù ló ní wá ṣe èṣù kọ́ iṣẹ́ ọ̀rẹ́ kiri mi èmi mo tọ́ wèrè ó ló fẹ́ lọ gbẹ́ni tọ́lọ́ ń lò ẹ̀ tí jẹ́ kó sọ òun fẹ́ lọ gbẹ́ni tọ́lọ́ ń lò fáwọn èèyàn kóhùn gbèsè ó wà lọ́nà orúkọ èṣù ilé adé ló jẹ́ sọ́nà òun fẹ́ lọ gbé ẹ̀rọ náà ọ̀sẹ̀ lórúkọ mi ṣùgbọ́n tó gbìyànjú rí wàá padà rí wàá rí pé gbà tí o bá rí fìtìnà tí Ọlọ́run ló máa ṣètò pariwo tó bá wọn Ọlọ́run ló ní Ọlọ́run ló là mí níbi o tó bá jẹ́ mi máa kó bọ̀ ẹ́ gidi padà orí yóò pé Ọlọ́run ló yàn lọ́wọ́ o wá lé mi èmi kó wọnú ẹ̀kú lọ don't try it so sir please continue to mi tó láti wàásù fún yín ọ̀rọ̀ náà lè jọ sí. We are also Christians. Yes, sir. Yes, sir. And I'm going to still appeal to our people at home. Because part of the things, so really you know, they are watching help is what they are doing. But now, back on to abroad. So get me. It's part of what is bringing blessings to this country. But once saw the Atlantic, once saw the Atlantic Ocean. Once saw the America, London, Nigeria. No, they are still looking back. So still. Nigeria is full of milk and honey. And it's so good that about being considered the can't go. Call on for any ilé. Aurora. Officer, talk about being constitutional. So
Yeah, so people, I want to tell you, saying they are sowing seeds. And I'm being honest, majority of people not for me because I know what is Jack, Lata, we got to share. Because alone, that's not or it cannot come down. Only I will send. Tí máa bèrè lọ́wọ́ ilẹ̀ ìjókòó yìí, wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀dá ló kọ Sunday mẹ́wàá nù. Mi ì lè rántí ẹ̀yọ̀ kan. Mi ì lè rántí ẹ̀yọ̀. So now, pé ẹ̀rọ máa kọ lẹ́tà tó kàn fi Sunday bẹ̀rẹ̀ wọ́n lè mẹ́wàá bẹ̀rẹ̀ tẹ̀sí lọ́wọ́ rẹ̀. So why would somebody want to stop someone like you? So why would I not come and say thank you? Because why would I not come? We have a bit to another tẹ̀sí lọ́wọ́ ṣé mo ní. Lọ́wọ́ lè ti wá. Hey, mom, you're just doing your own. Soldiers going up to my and it's become displaced. How was IDP? How do you say about more sorry, my motor here? So we just have to understand and appreciate ourselves. Everybody can be on the front line. Hey. Everybody can be Pastor Gabriel. But you can still support what they are doing. There is a way we can go about it. Men of the armed forces, the police force, they are about their days. We all have a share of blame in whatever is happening with the police, with the army, even in the government. Because but if we go back to the drawing board, what am I doing to bring progress to my country? And the mean like to be able to pay 30 years, 40 years. After just to be you sorrow, putting more is sure Nigeria and don't sorrow. Who believe this there should be we can't get problem. Then the solution is somewhere. Yes. But we're united, let's bring about solution, we can't have it. So if you are also guilty of a nation or the state, then we should not come back and say, okay, can we stop all the nonsense? Can we just go back and let's start playing our role? When you play a role, you play a role. Say everything will get better. They are still in that water. That means there is blessing with you. Exactly, sir. Sir, somebody did it. Somebody said, that water, then you go to that water. Emma cake so long. Emma cake so long. How long should you want to pay me? Come on, you want that water? She won't go. They're calling she. I don't support no. They will come because one way or the other, once you that tight. Everybody walk with someone who that tight here. But God says, if I establish this church and you are doing humanity with it, that is for me. I want to that tight under water. One more people show on our direct. No. So even so seed. One running away. One log back on me. Simba drew me, you make a fish on my usually. Simba could be opposite with master. Simba was also shaving more acid. If they call the place the house of God. Okay, if you are laying, show or no, so if I sow seed, that is I'm giving to God. If God can be good giving to me without appearing to me, I can also give back to God without seeing God. So it's simple logic. Come on, back over some knowledge and understanding. But in people, madam, she's such a pleasant soul. I saw her on Q&A point. Think about the help with that. So she shared that she. Ọlọ́run ayẹyẹ òun ní ìdàkejì ìyàwó tí Ọlọ́run bá ti ara ìyàwó yàn dàrú láàmú á fi jẹ́ ìrànṣẹ́lẹ̀ ṣùgbọ́n tí Ọlọ́run bá fún yàn níyàwó tó dà kò sógun náà ogun yẹn wá ṣe exercise ni ẹ̀wọ̀n náà ogun èmi ní ẹ̀ máa lógun kò sí bẹ́ẹ̀ ṣe kẹ́rẹ́ ṣùgbọ́n ẹni tí ó bá fi ẹ̀ lẹ̀ láti gbé ogun yẹn wá òun ló níṣòro irú èmi sì ní ti bọ́ Ọlọ́run sọ pé Ọlọ́run á lò mí láti irú ẹ̀yìn báyìí kó má tiẹ̀ jẹ́ kí n pẹ̀lú àwọn tó máa gbé ogun wá sọ́dọ̀ yìí ẹni tó bá fẹ́ fi rẹ̀ lẹ̀ láti gbógun wá kó fi rẹ̀ lẹ̀ wàhálà tí wọ́n nìyẹn ẹ̀ẹ́dẹ̀gbẹ̀ òun kọ́ lọ́ máa lò mí kó má lọ́wọ́ mi tó máa lò mí kó má lọ́mọ́ mi because iṣẹ́ Ọlọ́run ẹ̀ ṣe Ọlọ́run dẹ̀ ní fi yín lẹ̀ ẹ̀yin náà dẹ̀ ní jọra yín lójú ẹ̀ẹ́dẹ̀ ní ṣeun tọ́lọ́run ò fẹ́ bẹ́ẹ̀ ṣe ń ṣe tí Ọlọ́run dùn tó ń dùn Ọlọ́run ò ní fi yín lẹ̀. I'm very sure the government, people in government,
even the government of your state, they appreciate you. And they might see you on your do. But I know the government, they are seeing what you're doing, they appreciate you. Normally, they're following the answer. Normally, that is a program the government do in advanced countries. There are homes where people can go and eat, people can bring their clothes, you donate it there. That is why people prefer to go to church and donate. That's why people prefer to go and pay tithes in churches and put it down, because that is what the government is meant to do. Ìdí tá a fi ń sàndà mẹ́wàá church tá a fi ń dá ọrẹ gan ni pé torí àwọn aláìní. It's not for the pastor to. So at the end of the day, yes. So people should understand. Even the pastor say one number. One number. The man it's because when you're doing that kind of a job, even I don't draw. It's become cautious, you know. You know what I understand. So it's not something to tired ready and to be on. So people should not start playing God. But in that was just no. And that's the only way I can explain it. So the more, more. Because we should go along Masari. Yes, sir. So God continue to be with you. Amen. Like I said, the little I can do. Amen. Amen. More testimonies, more miracles, Amen. So by Amen. Amen. Lives will continue to be touched. Amen. You be all like I want to share pastors, prophets in the Bible that lived long life. The Bible I appreciate Uncle Yomifabiyi is here. Mo really very appreciate him because you see what nínú oko wa yìí náà nínú ṣọ́ọ̀ṣì wa kékeré yìí náà it's a great privilege, it's a great grace, great favour, great mercy. Àrí àánú Ọlọ́run ìyàrá wọn bí wọ́n á kí wa like he said he came to appreciate us. Àríra sọ̀rọ̀ so ẹ bá wọn yẹn sọ̀rọ̀ kẹ́ ẹ tó lọ ó jẹ́ ká bọ́ sí live mo rò wọ́n ti bá a sọ̀rọ̀ ẹ̀yin wọlé gbọ́ wọn ẹ̀yin wọlé ẹ lọ sí abẹ́ péjì tiwọn náà Yomifabiyi Facebook ẹ sábẹ́ péjì wọn kẹ́ lọ bá ń drop comment síbẹ̀ pé àwọn Agbala Gabriel fan àdúpẹ́ lọ́wọ́ yín o kẹ́dẹ̀ tún lọ bẹ̀ náà tún lọ follow more ẹ lọ bẹ̀ kẹ́ lọ drop comment gbogbo yìí. Thank you so much for visiting Agbala Gabriel show. Ẹ ń bá béèrè yàn nírú àwọn táìmù yìí kí yẹn dúpẹ́ o Nàìjíríà ó ṣe sọ́mà o níbi pé ó ń kálukú tiẹ̀ tó ń kálukú tó gbọ́ stress ti pọ̀ jù lọ́tún lósì káàkiri Nàìjíríà ò rẹ́rìn báyìí Nàìjíríà isn't smiling náà yóò dùn lágbọ́ náà yóò dẹ̀ rí bẹ́ẹ̀. Àdúrà tí mo kàn ń gbà ní pé gbogbo àwa tí a ti la gbogbo àsìkò ìkọjá tí gbogbo nǹkan wọn tó dẹ̀ ká máa sọ̀dà kejì gbogbo àná la máa wà níbẹ̀ tí Nàìjíríà máa fọpadà di àlọ́rọ̀. We just have to pray, we just have to be positive and pray for the country, pray for our leaders, because kò yí sí láti jó lórí leadership is not easy. Brakendi America kìyàn kí àwọn èèyàn. Ẹ̀rọ sá Adupe sá àwọn ni ẹ sá ṣé àlàáfíà lè wà l'Amẹ́ríkà? Thank you so much my brother. Àwọn tí ẹ ṣe yàn lọ. Thank you so much. Thank you. I appreciate you, Ingo. Thank you. Thank you. Oh yeah, come on, Rakeni.
Wọ́n ti ilẹ̀ tí máa mọ́. Agbala little bit. This to 4 by. Oh, that's different. So God bless you, lovers. Every another. I should thank you. I love you. Ẹ máa gbàdúrà fún mi. Ẹ máa gbàdúrà fún mi. Bó bá ṣe ń lọ, àjẹkẹ́ náà mọ̀. God bless you. I love you. God bless you. God bless you. Ẹ ṣe ẹ̀ ẹ wá lọ bá mi drop comment sí dọ̀tí wọn náà pé ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ fún visit so I appreciate it. God bless you. I love you. Ẹ ṣe bẹ̀rẹ̀ mi. Thank you, sir. Thank you. Ẹ dá sir. Thank you, everybody. Thank you, the team. Thank you for being there for the pastor. Thank you. Well.